tá a bá ti lè wọnú December pẹ́rẹ́ báyìí lọ́kàn owó ti balẹ̀ gbé tọ̀ ọdún yìí ti parí kò parí o 2025 tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí kò ní bẹ́ẹ̀ lómi láyé torí December yìí yóò ti di ẹlòmíì lẹ́rù lọ ló fi jẹ́ pé ọdún tó ń wò lọ́ọ̀kan oṣù mẹ́rin tí ó bá láyé ni o ó jìnnà sẹ́ni tí ò ní bá láyé mo wá ń bẹ̀wọ̀ Ọlọ́run gbogbo ojú tí ń wo fídíò yìí lọ́ọ́ báyìí gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tán fẹ́ràn mi àwọn tán sọ́pọ́ọ̀tì mi àwọn tán ràn mí lọ́wọ́ àwọn tán fọ́lò mi àwọn tán dúró tì mí Ọlọ́run o 2024 yìí mọ́jọ díẹ̀ mẹ́rù lọ 2025 jẹ́ àjọ ṣe nírọ̀rùn gbogbo àwa tá a péjú ṣe 2024 yìí nírọ̀rùn tó bá di 2025 náà májà wẹ́nì kẹ̀kẹ́ tì nínú wa kó tí wàá fowó kún kó fàlàáfíà kún kó fọlá kún gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa ń béèrè pátápátá kó ti ṣe fún wa gbogbo rẹ̀ tá à ń retí láti January tá a rí tí December fi wọlé Ọlọ́run kí 2025 náà tó wọlé tètè ṣe fún wa àgbàpọ̀ lè ṣe ìwọ tó bá nígbàgbọ́ pé Ọlọ́run sòrè tiẹ̀ fún ọ kọ́dún yóò tó parí sọ pé àmín kọ́ rẹ̀ tún ṣíà programme.